football on the air. Don't grab all the kid. She barely Hey, oh yeah. Told you before. Don't blame it on me. Yes, so don't blame it on us in the studio. Hey. Oh, Nikin. Really sorry. Fàṣẹ ọmọ mi tó tọ́ iṣẹ́ football lánìí tó kàn gbá bọ́ọ̀lù kiri ó jẹ́ kójú ẹ̀jẹ̀ dìkan. Gbé jẹ́ ẹyin kò mọ̀ ojú lójú kò mọ̀ really everything under skirt is woyi. O má jẹ́ lọ ha. Ó wà lára yín. Lọ́n bá mọ̀. Kí ló ṣe ẹ́? Òtútù mú ẹ dé ni. Òtútù mú mi o. Mo wà kánpé. Mo wà dáadáa. Sexy. Jọjọjọ. Ẹ̀yin dà. Èmi náà ni. Ẹ pẹ̀lẹ́. Èmi rè. Ẹ̀yin dà. Mistura Elerineye ló tún dé ló ń kí yín káàbọ̀ sí orí ètò àlùbáríkà orí ètò àlàáfíà which is what? Karile. Bẹ́ẹ̀ ni o tẹ́ bá dẹ̀ ti ń rí mi bẹ́ẹ̀ mọ̀ pé mi kì í dárìn a máa jọ ń kọ̀wọ́ rìn ni àwọn àǹtí aya wọn lóṣogbo. Bẹ́ẹ̀ ni aya wọn lóṣogbo. Èmi náà ní kí ni? Abíọ́lá yín. Adúdúbí kóró ṣe. Kí ló dé tó máa ń ṣejú? Kí ló dé tó máa ń ṣejú sáwọn èèyàn? Jẹ́ ń ṣejú sí wọn tèmi nílé nìyẹn àwọn tó ń kó mi jẹ bí Indomie. People, are you ready to listen to Mistura? She don't marry. Gbogbo ṣejú yìí, wide your eye, only shine your eye ni ìwé ni àwa gan mọ bó ṣe ń ṣejú. Okay now, tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ má gbé lọ sí anywhere, we are coming back shortly. Welcome back to Karile. Yes, Ashe. Interpreter. Mo bá wọn interpreter. Wọ́n ní I need púpọ̀. We have plenty nyash. Oríṣiríṣi ìdí. Plenty reasons. Alvin Amutuman sọ fún yín pé put on every day of your life, make sure you put on a smile because tó bá wò pé o tí rí jẹ àmọ́ pé àwọn kan wà lójú títì tán rí bí tó máa sùn ẹnìkan wà ní hospital tó yẹ pé àti mí gan ọwọ́ Ọlọ́run ló wà ìwọ wà lálàáfíà ó wá sọ kí ni wọ́n sọ pé kí lọ Ọlọ́run tiẹ̀ ṣì gan Ọlọ́run fi wá ẹwà Dangote ẹlòmíì gan tiẹ̀ máa gbàyàn lẹ́rìn ọmọ àánú òun fẹ́ lówó bí Dangote bẹ́ẹ̀ inú ilé ẹ̀ ló wà o tiẹ̀ hustle bí ọmọ ọkùnrin o lọ súlọ bí ọmọ obìnrin jọ torí Ọlọ́run ṣé Dangote hustle. Wọ́n ní ẹ má fọlá ọlọ́lá tọrọ. Bọ̀ má fọlá ọlọ́lá tọrọ kó wá ṣẹ́kúnṣẹ́ o. While you're doing that you need to put smile. Iṣẹ́. And while you're doing that you need to put smile on your face every time. Bẹ́ẹ̀ ni o àtúgbèdè ògbóná fẹlifẹli it dey hot ni as it dey hot náà la ṣe máa ń gbé dé kí la wá fẹ́ sọ lénìí a fẹ́ sọ nípa pé àti máa sọ fún yín pé lórí ètò yìí ká máa kọ́gbọ́n ni one or two ọgbọ́n òní ká máa kọ́ kí wàá fẹ́ sọ lórí ètò lénìí a fẹ́ sọ pé ta ló yẹ kó educate ọmọ dáadáa nípa sex life ta ló yẹ kó educate ọmọ dáadáa ṣé màmá ni àbí bàbá a mọ̀ pé role àwọn méjèèjì náà mọ̀ pé òbí ni wọ́n jọ sọwọ́ pọ̀ bí ọmọ ni I'm not talking to responsible parents out there ta ló feel pé ó yẹ kó educate ọmọ dáadáa as a father or the mother oya o nípa sex oya àǹtí wa ọgbẹ̀dẹ̀ o. Ní tèmi o ní tèmi ojoojúmọ́ ní tiẹ̀ bẹ́ẹ̀ according to your own view according to she view bẹ́ẹ̀ oya náà what's that. èmi o láyé tá a wà yìí gbogbo alámọ̀ oríṣiríṣi tó ń lọ ń ta pẹ̀lú àwọn ọmọdé àgbáyà àbí o kí ni wò mọ bus stop tọkùntà lóde ìsìn wọn máa gbọ́ ìní kan wọn máa gbọ́ 97 old man with 3 months kìíní kan ilé ìtẹ̀ tí wàá kọjá pé bóyá bóbìnrin ṣe ń dírẹ́sì nsìn because ẹlòmíì àfi ṣe ni. kò mọ bus stop ní ti wọn o exactly wọn bọ́dà kò mọ bus stop má jẹ́ ká wá digress kúrò ní topic ta ló yẹ kó wá. òun náà ni mò ń sọ bẹ́ẹ̀ náà ni mò ń mọ̀rọ̀ mi lọ bẹ́ẹ̀ni mo believe pàwọ̀ obìnrin torí àwọn gangan ni ìyá lé ilé torí àwọn bàbá lé ilé wa ọmọ àlọ́ bí iṣẹ́ o wọn ò lè jókòó sílé lọ́ọ̀lì sáà fún ọmọ mọ́jútó ọmọ o àwọn gangan ló yẹ kó ṣe àwọn kan kò lè ká máa mójútó àwọn ọmọ wa. according to my own mo kékin tó sọ̀rọ̀ lẹ́ǹkan mo tún sọ pé a mọ̀ pé responsibility èèyàn méjèèjì ni àwọn méjèèjì ni ó sọ́nsọ́ onípẹ́ àwọn ló máa mọ ẹyin ní ìyálé ilé ó gbàgbé tó bá jẹ́ pé ọkọ àti ìyàwó ń ṣiṣẹ́ wọ́n jọ ń ṣe ni
pé 9 to 5 níṣẹ́ wọn àbí 9 to 10 àmọ́ bí iṣẹ́ ṣe rí ọ bí 7 to 7 at least ó yẹ kọjọ ní time tó yẹ pé àwọn méjì máa yàn lẹ̀ fún àwọn ọmọ wọn ni that is it. Me I still believe pé àwọn méjèèjì ni but ẹni tó yẹ kó ní tó yẹ kó educate tó bá ti tó time tó yẹ kó educate ọmọ ẹ fún sex this thing ọkùnrin ló yẹ kó ṣe bẹ́ẹ̀. Why? I will tell you the reason. The reason is so simple and it's so glaring. Àwọn èèyàn mọ̀ àwọn obìnrin a máa ń shy. We always shy away from our responsibilities tó bá ti di ọ̀rọ̀ pé kò bá ọmọ ẹ or àbúrò ẹ sọ nípa sex. Number one, a máa ń feel inferior pé ọmọ yìí náà wọ́n ti ń toast ẹ̀ ìgbà wo la bí àbí ìwọ náà so kíní tí mò ń jẹ ìwọ náà ò ní pẹ́ máa jẹ àbò tiẹ̀ tí ń jẹ tọ́mọ mi tó bá wá bá ẹgbẹ́ ní mommy that boy has been disturbing me ẹlòmíì ò ní sùúrù lára ń pé what are you doing with him tó bá ti wá just shun him kò ní take time láti sọ pé oh really that is how they do but you know you have to take this you have to do this you have to obìnrin a máa ń tètè kì í nà tán bá ṣe kí n nà tán fún aburú ṣé you understand bẹ́ẹ̀ náà láti kí n nà tán fún ọmọ 10% àwọn obìnrin tó jẹ́ ìyá ló lè pe ọmọ ìjókòó pé wow obìnrin ló ti dì í o mo rántí láyé ìgbà wa bó bá ṣe rí period ẹ báyìí láyé ìsìn náà ẹlẹ́rìí ẹ̀yìn láyé ta wà yìí gbogbo ọlọmọ bó ṣe ń lọ ń gbòòrò gbogbo ọlọmọ ṣíṣe àwọn èèyàn tó wà àwọn obìnrin gan ti gbọ́n ti já sí. ok ṣo wá fẹ́ gbọ́n ṣo fẹ́ gbọ́n kankan nígbà tí mò ń kọjá ńjọ́ kan tí mo rà ń cruise ara mi lọ tí mo ń kọjá mo rí èèyàn tó ń sọ fọ́mọ ẹ̀ pé wàá kọ̀ ṣiṣẹ́ báṣabàṣa dànù. àwọn obìnrin ayé àtijọ́ tó mọ̀ kankan nìyẹn. àní ó wà lẹ́nu ẹ̀ kí ló ń sọ yìí mo mọ̀. kò kí n ṣe láyé ta wà yìí. see let me tell you something. ojú gbogbo wa ń rí. okay I want to ask you a simple question. When last have you educate your sibling mo mọ̀ kọ́ àwọn ọmọ ṣì kéré when last have you educate them. mi lábúrò obìnrin. oh ish. mo lábúrò obìnrin àbúrò ọkùnrin. ish àbúrò mi tí mo dẹ̀ ní gan. wẹ́dà ọkùnrin now that is. máa ń sọ fún. that is where where. àbúrò obìnrin tó jẹ́ cousin mi tó báyọ̀ ń gbé mo máa ń sọ fún almost every day. pé kí ni o. pé kò kí ṣe ọmọ kékeré mọ̀ ọmọ 25 years kó lọ́mọdé. ní pé kí ni mo máa ń sọ fún pé kí ni. pé ayé ti gbẹgẹ jù má tẹ lọkùnrin má wọkùnrin lọ lé. exactly nǹkan tá a ṣe máa tẹnu mọ́ nìyẹn obìnrin will always tell you wait. tó bá dẹ̀ bá fọ́ bọ́kùnrin sọ̀rọ̀ make sure kó mu dénú lé everybody rí yín papọ̀. náà nǹkan tó obìnrin ṣì máa sọ ni àní nǹkan tí obìnrin ṣì máa sọ nìyẹn pé má tẹ̀lé ọkùnrin ṣe kíní kan àní kò talk intimate about sex. Ipe ọkùnrin ló lè sọ fún ọmọ pé you know what even if you get married ọkùnrin máa sọ till the future ni even if you get married ọkùnrin ní time how you tell me pé àjọ bímọ kí ló dé tí ò ní time. tó ti bá bàjẹ́ tó ní ìdílá dá kí ló dé tó máa dé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló máa ní ọmọ tó da ti bàbá ẹ̀ nìyí tí ó da láíláí tó bá yà wá ní pé o live in the past wọn ò ṣe mọ́ anybody tó bá ti jọ bímọ kò bá jẹ obìnrin kò bá jẹ ọkùnrin. obìnrin lè kó máa sọ fún yẹ because tó bá tó stage kan wọ́n fi bú ẹ pé orí I wonder yédè ni o kọ. àní pé tí ọkùnrin náà bá bí ọmọ obìnrin àbí ọmọ ọkùnrin méjèèjì àwọn ọmọ méjèèjì ni ẹ máa jọ sọ ni ọkùnrin ni kò sọ ọkùnrin ló máa ń sọ dáadáa because obìnrin kò ní sọ délẹ̀ òun nìyẹn ẹ jẹ́ ká lọ gbọ́ nǹkan táwọn ará ilé ń sọ torí àfẹsọ̀ǹtì ó ti fẹ́ mú mi ó ti fẹ́ nà mí ojoojúmọ́ ló ń nàyàn èmi ní tèmi in my own view mo ní pé ọkùnrin ló yẹ kó educate àwọn obìnrin àwọn ọmọ both ọmọ ọkùnrin àti obìnrin àwọn ló yẹ kó educate wọn ẹ jọ yẹn ará lé kí lẹ ní láti sọ nípa ẹ. The children are more closer to us right from the day the spermatozoa is deposited in our womb. We have that relationship with our children, be it a male or a female. So I feel the woman is more closer to the children, so she's in a good stand to discuss everything about sex with the children. Yani, torí bàbá máa ń lọ síbi iṣẹ́ ìyá ló máa jókòó tọ́ ọmọ ẹ̀ nílé tó máa sọ nǹkan fún pé eléyìí ni ó da eléyìí ni kò má ṣe bàbá ẹ̀ ló yẹ kó bẹ̀rẹ̀ sí ní boyfriend bàbá ẹ̀ ló yẹ kó bẹ̀rẹ̀ sí ní boyfriend bọ̀ bàbá tó bá ti lọ láàárọ̀ tó bá dé lọlé báwo ló yẹ fẹ́ sọ̀rọ̀ báwo ló fẹ́ bọ́mọ ẹ̀ sọ̀rọ̀ nípa sex. Oh sorry àti padà dé ẹ̀yin náà ti gbọ́ nǹkan tí most of àwọn èèyàn sọ ẹ̀yin ará ilé mo ti máa ń sọ pé ìka ò dọ́gba èyí tó bá lè múlò ní àmọ́ lórí ètò yìí a máa ń wo tọ́ọ̀tù oníkálukú ni èyí tó bá mọ̀ pé àtọ́ọ̀tì ti kọ́ ọmọ ètè sọ̀rọ̀ gbogbo wa la gbọ́dọ̀ jẹ́ responsible
person especially fún àwa tá tí ń bímọ ọkùnrin àbóbìnrin má sọ pé ìyàwó ẹ òun nìkan ló lè tọ́mọ ẹjọ́ bí ní tó bá download kò lè upload that's it tó bá dá sí kò lè bí fún ẹ so ẹjọ́ níní nǹkan tí ma sọ fún ẹ ìwọ gangan ló ṣiṣẹ́ kárakára jù gbàgbé pé bóyá àrùn ọjọ́ àbímọ labour ìwọ ló ṣiṣẹ́ torí kò easy kéèyàn sọ kò easy bẹ́ẹ̀ yẹn ó ti yé yín bẹ́ẹ̀ ni nǹkan tí mo bá fẹ́ sọ ni pé ọkùnrin ó dákẹ́ mọ yan àyè lẹ̀ both ọmọ yín àti obìnrin àtọkùnrin ẹ try láti educate wọn nípa sex kẹ́ jẹ́ kó mọ̀ pé kó kọjá kó yàtọ̀ sí ìtawà obìnrin máa sọ tamani you know what wàá kọ̀ lóyún obìnrin you are quick to say that tó bá lọ bá wàá kọ̀ lóyún ni ó wà lára yín náà yóò tàbí èmi ti rẹ́díò láti lọ gbọ́ tips sí Ajíṣọpẹ́ tip tí Ajíṣọpẹ́ ní fún wa ní èní olóhùn iyọ̀ ọmọ ńlá kí ló ní fún wa. Ìbà lọ́wọ́ Olódùmarè ọba táyé rọ̀ bí agogo ẹni dúró ẹkú dúró èèyàn tó jókòó ẹ̀mọ́ kú àfi ìdí kalẹ̀ níbẹ̀ àwọn Ajíṣọpẹ́ ló tún dé o Ajíṣọpẹ́ lórúkọ tèmi èmi lẹ́sà ọ̀gbìn tó dára bẹ́ẹ̀ tí ò lẹ́jọ́ nú rárá epo lòdù tí mo mú wá lò ní o epo pupa lòdù tí mo mú wá lò ní o ẹ máa bá mi ká lọ ẹ kú ilé Ajíṣọpẹ́ ló dé ẹ̀sà ọ̀gbìn ni mí ẹ̀sà ọ̀gbìn ará ògbójú epo pupa òun ni odù tí mo mú wá lónìí a máa sọ̀rọ̀ nípa epo pupa yàtọ̀ sí pé ká fi epo ṣe ọbẹ̀ yàtọ̀ sí pé ká fi epo ká fi ṣe ọbẹ̀ ká fi dín nǹkan ká fi ṣe àwọn nǹkan díndín àwọn nǹkan tá a ṣáà ń jẹ sẹ́nu yàtọ̀ sí àwọn ìyẹn kí ni ìwúlò epo kí tún ni epo lè ṣiṣẹ́ fún ǹjẹ́ ẹ mọ̀ wípé tíyàn bá wà tó bá ní body odor tó bá ní òórùn lára ǹjẹ́ ẹ mọ̀ wípé epo lè tán ìṣòro yẹn kò bá jẹ́ pé bóyá body odor yẹn o bóyá wọ́n bí mọ́ ẹni yẹn ni o tàbí kó jẹ́ pé nípa òórùn tàbí nǹkan kan ṣále ni ẹ̀ ṣàtìkò tó ṣálára ní body odor lábẹ́ bó ti lè wù kó jẹ́ ǹjẹ́ ẹ mọ̀ wípé epo lè tán ìṣòro yẹn ẹ bi mí pé báwo tí ẹ bá mú epo kí èèyàn tó lọ wẹ̀ tó bá mú epo tó kọ́kọ́ fi pa gbogbo ara tó fi pa gbogbo ara ẹ̀ tó fi pa gbogbo ara láti òkè délẹ̀ àti gbogbo anywhere ní ara ẹ̀ kó fi pa gbogbo ẹ̀ kó wá lọ wẹ̀ pẹ̀lú omi tó lọ́wọ́rọ́ ẹ jẹ́ kí n sọ fún yín it is tested and trusted wọ́n ní dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ àwa ti dánwò ní agbọ́ṣẹ̀wádẹ̀ rí pé rere lolúwa pò ṣiṣẹ́ dáradára ó dá wa lójú ni o tí èèyàn bá ti wá fi wẹ̀ tó wẹ̀ tán kó nura kò tún gbóòórùn bọ́dí odò yẹn mọ́ ìgbẹ́ àfẹ́wé oko àwọn nǹkan ibo ni bọ́dí odò ti ìyẹn ni mo ní pé kí n mú wá fún yín lénìí ẹ jẹ́ ká wá máa tètè máa lọ kí èrò tó kún nínú ọkọ̀ Ajíṣọpẹ́ mo ń relé bàbá mi lẹ́sà ọ̀gbìn ara ògbójò lọ́yọ̀ọ́lé Mistura kó máa bá mi tẹ̀ síwájú ẹlẹ́rìn ẹ̀yẹ kó máa bá wa tẹ̀ síwájú o. obìnrin máa ẹ̀yin ará mi rí pé àti dey hot ni wọ́n tó bá ṣe ń join wa mo sọ fún yín pé miss you just go on our social handles òun ló ń pop up lójú screen wa yẹn kó tètè ṣe kí ni kó darapọ̀ mọ́ kíní mo ti àti sọ fún yín a ní pé ta ló yẹ kí ó educate àwọn ọmọ nípa sex jù ṣé ìyá ni àbí bàbá èmi sọ pé àwọn méjèèjì àmọ́ ẹni tó yẹ kó ṣe jù òun ni ọkùnrin àwọn àǹtí wọn bíbà olóbìnrin èmi sọ pé àwọn obìnrin deep down wa a máa feel inferior ìgbà yẹn ló máa ní pé ìgbà yẹn tọ́mọ ẹ bá ní pé this boy is toasting me lẹ́mọ̀ máa lọ wò oníṣòkòtò péńpé tàbá máa dáṣọ fẹ́ ni ìgbà yẹn ni wọ́n máa mọ òwe tàbá máa dáṣọ fún tààrà ẹ̀ látọ̀ wò nìkan kìnìkan wọ́n máa gbàgbé pé àwọn gan làwọn ń ké tí ńgbà yẹn pé ọkùnrin yóò lè toast mi ó wà lára yín tó ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn cinematographers wa I really appreciate àwọn ló ń jẹ́ ká kẹ́ máa rí wa wò bí damsel báyìí kò yé mi bẹ́ẹ̀ yẹn a dúpẹ́ o pé ẹ̀yin náà ẹ̀ ń wò wá bá inú yín dùn keep your comments coming inú wa máa dùn láti máa ka most of everything ẹ̀ dẹ̀ máa follow wa lórí gbogbo àwọn social handles wa exactly àwọn náà lè ń wò ní orí screen yẹn èmi Mistura Elerineye èmi ti fẹ́ dìde àwọn lè continue obìnrin ni àwọn lè continue láti máa sọ. ẹ̀yin ará lé ètè kí ara yín o ẹ̀yin obìnrin lé ìtọ́jú àwọn ọmọ yín nítorí àwọn ní ọjọ́ ọ̀la wa ó dàbọ̀.